tó o bá tají láàrin òru má ti sùn padà, ó dìgbà tó o bá tó ṣe nǹkan tí mo fẹ́ dárúkọ yìí o. Tó o bá jí lóru má sùn padà, ó dìgbà tó o bá tó ṣe nǹkan tí mo fẹ́ dárúkọ yìí. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ tó ń wo fídíò mi, fọ́lò mi kó lè máa rí fídíò àdúrà àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí mo máa post láìpẹ́ àti láì jìnnà yìí. Bẹ́ẹ̀ ni, jẹ́ kí n gbàdúrà fún àwọn tó share fídíò yìí náà. Gbogbo ẹ̀yin tẹ́ bá share fídíò yìí káàkiri, lórúkọ Olúwa ẹ máa rí àánú gbà o. Àánú ó máa wọlé tọ̀ yín. Ọwọ́ tí ẹ fi like fídíò yìí ẹ ò ní fi gbókù ọmọ sí. Ọwọ́ tẹ́ fi like fídíò yìí ẹ ò ní fi gbọ́mọ gbé. Àní ọwọ́ tẹ́ fi like fídíò yìí, ọwọ́ yẹn ẹ máa fi dá nǹkan rere ṣe lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, mi ò fẹ́ kó dẹ́jà. Now, tó o bá jí lóru, ohun tó máa ṣe lẹ́yìn ìgbà tó o bá ti ṣe àwọn nǹkan tó o bá ṣe tán, tó o bá jí lóru, bóyá o kàn tají tàbí bóyá o gbé fún ẹ sálàm, bóyá o fẹ́ kàwé àbò fẹ́ ṣe anything ṣá, tó o jí lóru, má gbàgbé o, make sure wípé o gba àdúrà kó tó sùn. Kí ni ìdí àti ìtumọ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ pé áńgẹ́lì wọn ló máa jí wọn ní òru, ṣùgbọ́n wọn ò ní mọ̀. Tán bá ṣèṣì tají, wọ́n tún ṣe kíni, wọ́n tún sùn padà, tó dẹ̀ léwu. Ó lè jẹ́ àsìkò yẹn ni wọ́n ṣe àwọn ìpàdé kan nítorí ti onítọ̀hún. Ṣùgbọ́n tó o bá ṣèṣì jí ní àárín òru, gbàdúrà. Má wò wípé o ti gbàdúrà kó tó sùn. Tó o bá tún ṣèṣì jí lóru, gbàdúrà kó o tó sùn padà. Mo gbàdúrà wípé ààbò Ọlọ́run á dájú lórí rẹ̀. Gbogbo àwọn ẹni tó bá gbìmọ̀ ibi tán gbìmọ̀ ọ̀ràn nítorí tìwọ́ tó ṣàmì àdúrà yìí, gbogbo wọn ló máa fi orí ara wọn gbé. Bẹ́ẹ̀ ni, orúkọ mi ni David Adéníyì Fáyà tí gbogbo yín mọ̀ sí Brother Fáyà.